Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. tó ṣé Yorùbá bọ̀ wọ́n ní ilé tó bá ti ń yapa síra rẹ̀ ilé náà ò lè dúró. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu kì í sìn lára fọ́ọ̀kẹ́ẹ̀mù. Èyí ló dífá fún àwọn agbófinró wa ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní apá ilẹ̀ Yorùbá tiwa níbí. Ní ìlú Ìbàdàn òun la ti rí ibi tí àwọn immigration officer tó ń mójútó ìkẹ́rù wọlé ìkẹ́rù jáde lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn apá tìlú Ìbàdàn bí wọ́n ṣe na àwọn tó ń mójútó ìrìnkèrindò ọkọ̀ ní ìlú Ìbàdàn wọ́n nà wọ́n játijàti débi pé èèyàn méjì ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o. Nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ó ní wípé àwọn tó ń ṣe ìrìnkèrindò ọkọ̀ tí a mọ̀ sí traffic warden ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún àwọn immigration officer yìí pé agbófinró nìyí kò yẹ kẹ́ ẹ máa tẹ òfin lójú ibi tẹ́ ẹ fẹ́ gbà yẹn kò yẹ kẹ́ ẹ gbà á. Párá tí wọ́n máa dáhùn ní wípé who born monkey, kí ni ẹ̀tọ́ tó o ní tó fi lè máa sọ fún wa pé àwa ò yẹ ká gba ibìkan tó yẹ ká gbà? Ṣó o mọ bá a ṣe jẹ́ ni? Àbó ò mọ irú aṣọ tá a wọ̀, àbó ò mọ irú ipò tá a wà, àbó ò mọ irú iṣẹ́ tá à ń ṣe, ò mọ àwọn tá à ń ṣiṣẹ́ fún ni. Wọ́n ṣe kó ìgbájú ìbámú tí wọ́n na àwọn arákùnrin yìí ní wọ́n nà wọ́n bíi aṣọ òfì. Ìgbájú ìgbámú ni wọ́n kóbò wọ́n àti gbogbo nǹkan téèyàn fi ń bá èèyàn wí, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe na àwọn arákùnrin yìí. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́, ẹnjiníà Ṣèyí Mákindé òun fúnra lára rẹ̀ ó yọjú sí immigration office ní ìlú Ìbàdàn. Ẹnjiníà Ṣèyí Mákindé fúnra rẹ̀ yọjú sí immigration office ní ìlú Ìbàdàn níbi tí ọ̀rọ̀ yìí ká lára dé. Ṣé ẹ mọ̀ pé tó pẹ́ lòmíì ló yẹ kó invite wọn wá pé kí ló ṣẹlẹ̀ gan-an ẹ wá wí tẹnu yín, ṣùgbọ́n mọ̀ páwọn èèyàn yìí ìyá apá wọn ti ga ilá wọn ti ga ju onírè lọ. Bẹ́ẹ̀ ni ẹnjiníà Ṣèyí Mákindé sọ pé dandan ọlá òun gbọ́dọ̀ dé immigration office torí pé èèyàn tàbí ohunkóhun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹ́ ìṣàkóso òun ló wà, òun ò sì fẹ́ ìrẹ́jẹ tàbí ìpànìyàn tàbí díjàgídíjàgan. Gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀, gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà náà sọ ni wípé Ọ̀yọ́ state o a mọ̀ wọ́n fún àlàáfíà àti wípé aṣíwájú la jẹ́. Ìdí tó fi ń pè Ọ̀yọ́ state ní pace setter ni wípé aṣíwájú nínú ohun gbogbo, àwọn náà fi ohun gbogbo lélẹ̀ bó dẹ̀ sì yẹ kó máa rí káàkiri ní ilẹ̀ Yorùbá. Nínú àbẹ̀wò tí gómìnà wá ṣe, wọ́n ṣàlàyé wípé kí comptroller general Ọ̀yọ́ state immigration yìí kó fa àwọn tán ṣiṣẹ́ láabi yìí kó fà wọ́n kalẹ̀ o, kó fà wọ́n kalẹ̀ àjẹ́bẹ̀ òun ò gbéná wojú wọn o, bóun ò dẹ̀ fẹ́ nǹkan tó máa dá wàhálà sílẹ̀ láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìdí nìyẹn tí ẹnjiníà Ṣèyí Mákindé fúnra lára rẹ̀ ló lọ sí ọ́fíìsì wọn ní Agodi ní ìlú Ìbàdàn tó sọ fún wọn wípé ẹ fa àwọn èèyàn tó ṣiṣẹ́ láabi sílẹ̀ ká sì fọwọ́ òfin bá wọn wí. Tó ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wá ń lé, èyí tún ní o ó tún ti ń ṣẹlẹ̀ o ní orílẹ̀-èdè Yorùbá. Àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní apá òkè ọya ó dandan ni òun náà ló ń ṣẹlẹ̀ ní apá ọ̀dọ̀ wa ń bí. Ṣé àmọ́ bá ní rìn káfa ní tàn ya ni àbí kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣẹ́ lórí alábàáhùn ní ilẹ̀ Yorùbá? Fún ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa káàkiri mẹ́rin àgbáńlá ayé, ẹ jọ̀ọ́ ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Ṣé nǹkan táwọn immigration officer yìí ṣe sódà ni? Ẹ já panupọ̀ ká bólè wí ká sọ fún wọn pé ìwà burúkú tó ń wù yìí ní ilẹ̀ Yorùbá àwọn ò fọwọ́ sí rárá o. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.